إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أكيد مسلمين السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ tí a máa tẹ̀síwájú lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí à ń bá lọ lánàá nípa pé à ń sọ̀rọ̀ nípa Ramadan eléyìí tí ń jẹ́ bí Pre-Ramadan lecture láwọn nǹkan tá à ń sọ́lẹ̀ fúnra wa tí a fi lo oṣù Ramadan tó ṣeé ṣe ká má láǹfààní àti máa sọ̀rọ̀ nínú oṣù Ramadan náà ṣùgbọ́n àwọn nǹkan àlàyé tá a bá ń ṣe fún wa yìí náà ń kọ́ ohun tọ́pọ̀lọpọ̀ sábà ní bùkátà sí ni tí Ramadan yóò lè ṣe kíni tí ó lè fi rọrùn. Ibi tá a wá sọ̀rọ̀ rí lánàá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bídíà ò ṣe bídíà nípa pé nínú àwọn nǹkan tí kò ní jẹ́ kí ládàá tó yẹ kẹ́lòmíì rí nínú ààwẹ̀ tí yóò avoid ẹ̀ eléyìí tí ó mọ̀ náà ẹ̀ kúrò níbi kórí ládàá náà. So ojoojúmọ́ tá a bá ti ń sọ̀rọ̀ yìí náà ni a máa sọ̀rọ̀ bídíà kankan náà sí tá a fi lè rí i pé bídíà àtèyí tó kéré ń bẹ bí ọmọ náà gún àtèyí tí yẹn rí i pé ó lé ń bẹ bí náà petrol méjèèjì ò gbọdọ̀ sínú ẹrù mùsùlùmí débi tí wàá wò pé yẹn bídíà mélòó náà ló tí ì ṣe náà àwọn ebi kò tí ì ju méjì lọ tó ráwọn kan máa ń kà á pé bídíà mélòó lèèyàn tí ì ṣe tó fi wá le tó báwọn bídíà ò ló ń ka o náà kíra rà náà bí gbé wá. bí táwa wá fẹ́ sọ ń bẹ̀ lónìí ni pé àwẹ̀ arìnrìn àjò àná tá à ń sọ̀rọ̀ lọ á ní a máa mú lẹ́yẹ kankan a dẹ̀ fẹ́ gbìyànjú àti máa maintain àwọn duration wa àwọn time wa kó má máa wà too long torí ẹlòmíì náà tí ò láǹfààní àti lè bí ẹ kó pọ̀. ọdún náà àwọn ọmọ ẹ̀yà kí Allah bá wa ṣe àlékún dáadáa fún wọn wọ́n ń download àwọn míì tí wọ́n compress ẹ̀ tí a lè fi wà easy láti share fún ẹlòmíì náà. so ìwà míì náà sì ń bẹ já sí pé direct náà ni àwọn ń gbọ́ ẹlòmíì sì fi ń bẹ pẹ̀lú wa so ó ní í ṣe pẹ̀lú country tí kálukú bá wà tó láǹfààní àti máa gbọ́ nǹkan tí a bá ń sọ. Naam, Allah ń sọ fún wa nínú Al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim nínú Suratul Baqarah eléyìí tá a mọ̀ sí Quran chapter 2 ẹ̀rí verse 173 lọ sálẹ̀ tábàbà dé ń bẹ̀. Bismillahir rahmanir rahim. Allah ni ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Allah ni mo pè gbogbo ẹ̀yin mùmínì ẹ̀rí
kutiba alaykumus siyam. Wọ́n ti ṣààwẹ̀ lọ́ranyàn fún yín. Ọ̀ranyàn làwẹ̀ jẹ́ fún wa lásìkò tiwa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń bẹ tí ààwẹ̀ ò jọ́ranyàn, ẹni tó bá fẹ́ kó gbà. Èèyàn kàn lè decide pé tọ̀ mi ò gba ààwẹ̀ oṣù yìí jàre, mo kàn fẹ́ máa bọ́ àwọn tí ń gbà ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń bẹ nínú ṣẹ̀ríà, wọ́n ń lò ó bẹ́ẹ̀ ńgbà kan tẹ́lẹ̀ kó tó wá di ohun tá Allah wá sọ d'ọ̀ranyàn fún wa. Ẹ̀rí Allah wá ní kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Gẹ́gẹ́ bá a ṣe ṣe lọ́ranyàn fáwọn tí ó ṣáájú yín, ìyẹn ni pé kì í ṣàwa làkọ́kọ́, àwa kọ́ ni tuntun tí a bẹ̀rẹ̀ sí ní máa gba àwẹ̀. Àwọn tó ṣáájú wa náà ti ṣe. Ló fi já sí pé nǹkan tí wọ́n bá ń ṣe níṣẹ́ dáadáa, níṣẹ́ olóore fúnra rẹ̀ gan, àbí èyí tó ń ṣe tó já sí pé òun fẹ́ ká Allah máa bẹ́ ẹ fi sínú inú òṣùwọ̀n iṣẹ́ dáadáa rẹ̀, má jẹ́ kó jọ ẹ́ lójú, má jẹ́ ó nítumọ̀ sí ẹ pé èmi náfìlà mi ò dín rí, èmi ìmísì òru kí n má jí rí, mo ti sùn mọ́jú nísìnyí ń lọ bí ọdún. Ẹ̀rí gbogbo irú àwọn nǹkan yìí ò gbọdọ̀ jẹ́ mùmùní lójú, torí pé nǹkan tí wọ́n ń ṣe yẹn àwọn kan ti ń ṣe ṣáájú tiẹ̀ tí wọ́n ju ti bó ti ṣe ń ṣe tiẹ̀ lọ. Àwọn kan ti ń ṣe ṣáájú ẹ tí wọ́n ṣe tó bó ṣe ń ṣe. Àwọn kan sì ti ṣe ṣáájú ẹ ní nǹkan tí wọ́n ṣe ń ṣe olóore yẹn náà títí ẹ ò tó làtà tiwọn. So bí wọ́n bá ṣe ń ṣe tiẹ̀ tó ló fẹ́ sinmi, ó ti parí tiẹ̀ tó fẹ́ rẹ́sìtì, àwọn kan ti bẹ̀rẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ táwọn ò rẹ́sìtì níbì kan. Bí wọ́n ṣe wá parí tiẹ̀ tó ló fẹ́ sinmi, ó fẹ́ rẹ́sìtì, Allah náà fẹ́ sinmi fún yàn. Ẹ̀rí níbẹ̀ làwọn kan ti dìde, làwọn ti gbàgbé àlùwàlá, làwọn ti bẹ̀rẹ̀ ìbádà. Bí wọ́n ṣe ń ṣe dáadáa sẹ́nìkan àbí sáwọn mùsùlùmí kiri, àbáwọn kan tó bá ń ṣe ní iṣẹ́ olóore ní nǹkan olóore, tiẹ̀ ò tó tàwọn kan náà ò tó tiẹ̀ tó wá kéré sí tàwọn kan, tiẹ̀ kọ́ wá lákọ́kọ́. Bẹ́ẹ̀ náà ni mo bá ń rò ó lẹ́mìí rẹ pé dákùnrin ilé wa kú, kò ń ṣe mi nìkan mò ń bẹ láyé tó o fẹ́ sinmi nì, níbẹ̀ lẹ́lu nǹkan náà ti dìde gìrì, lòun ti bẹ̀rẹ̀ mi tí wọ́n parí tiẹ̀ sí. So àwọn kan ti ṣáájú wa tí wọ́n ń ṣe àwọn ìbádà yìí, tí wọ́n ń gba àwẹ̀, tí wọ́n ń ṣèjọsìn. Allah wá lóhun wá ń ṣe léyìí náà fáwa náà. Ẹ̀rí la'allakum tattaqun, ká lè bá jèrè, ká lè bá lékún ní ìpayà Allah. Tọ́ àwẹ̀ wá rèé, Allah wá ní ayyama ma'dudat. Ẹ̀rí àwọn àwẹ̀ tá a ní ẹgbà yìí tẹ́ ẹ fẹ́ gbà yí àwọn ọjọ́ tó lóǹkà ni, kì í ṣe evergreen, kì í ṣe hatta yawmil qiyamah, kì í ṣe nǹkan tẹ́ ẹ gbà bẹ́ẹ̀ lójoojúmọ́ tá yóò fi tán, tí yóò fi wá bẹ̀rẹ̀ sí ní máa sunkún pé ó mà wá ṣe o. Torí àwọn activities ẹ̀sìn wàláhì ní ẹlòmíì fi ṣe àwọn àwáwí ni ò fi ṣe Islam. Èmi ti jòkó síbì kan rí, mo sì mọ ẹni náà, kódà àjọ kéwú bì kan náà nígbà tá a ṣe ń kéwú lójú ọ̀nà dọ̀lá àríwá náà. Ẹ̀rí pẹ̀lú gbogbo bó ti tó ní táwọn pé tọ̀ ẹni yìí jìnnà ó gùrù gan, torí pé lọ́dọ̀ ti wá ẹni tó mọ kéwú lọ́dọ̀ ti wá ń gbà náà ni pé kí ni o tó o bá ti gbọ́ Lárúbáwá, kó o gbọ́ Lárúbáwá dáadáa. Ẹ̀rí kó o mọ lógà, àá náà fi wá fèsì lógà gan, gbogbo tíra àmọ̀ kan mọ̀ dúrédí yìí lamiyat. Èmi ni wọ́n ń káwọn ọmọ sánáwì ń gbaná lé kí o wa, wọn kì í fẹ́ ká àfáà mi gbà fún wọn, èmi nìkan náà ni. Torí mi náà wá lọ kọ́ ń ta lọ́dọ̀ àwọn àfáà táwọn náà já àbàmì níbi àwọn tíra àgbákò ilé tí ò nítumọ̀, àá lọ kọ́ débi tí a kọ́ dé. So nígbà náà lọ́hùn pẹ̀lú àwọn táwa ń pè láàfáà ń gbà yẹn, àwọn ó máa sọ lójú tiwa pé bí Ìsìlámù ṣe dùn tó, ìrun yìí nìkan náà ni wàhálà abẹ. Wallahi al-azim, mo mẹ́ni tó sọ ni o, àjọ ń jòkó ni àjọ ń ṣe ń gbà náà ni. A ní bí Ìsìlámù ṣe dùn tó yìí, ìrun yìí nìkan náà ni, bá Allah bá lè yọ, kì í tiẹ̀ máa ń lo gbólóhùn Allah, a ní bọ́lọ́ ń bá lè yọ ìrun yìí kó nú ẹ̀sìn, Ìsìlámù á dùn gan o. Ìrun ni pọ́blẹ̀mù tiẹ̀. Àwọn alágbàákò ẹ̀dá ni ó gba àwọn ọ̀rọ̀ yìí ń gbà gan, kódà pẹ̀lú báwa náà ṣe já sí pé àwa náà yàwó ń gbà náà tó gan náà gan, a gba ọ̀rọ̀ yìí wọlé, à ń rí pé ọ̀rọ̀ mùsíbà, ọ̀rọ̀ àgbákò ní sọ.
kódà kó já sí pé nígbà míì gan àwa náà gan a máa ń jẹun pọ̀. So èèyàn kàn máa ń ṣe alhamdulillah pé yóò kú sójú àwọn ibìkan tí yẹn ti ń bọ̀, because bí yẹn bá lọ kú síbẹ̀ ni Allah tọ́ àwa ń bẹ Allah náà kó já kú síbi tó dáa náà báyìí náà, wọ́n já kú sínú bídíà, wọ́n má kú sínú kúfúrù, wọ́n má kú sínú ṣíríkù. Ẹ̀rí ààwẹ̀ ayyaman ma'dudat, àwọn ọjọ́ tó lóǹkà ni, má ronú kò ní pẹ́ tán tó bá ti bẹ̀rẹ̀. Ẹ̀rí Allah jẹ́ á mọ̀ pé ó lóǹkà. Tọ́ Allah wá ní faman kana minkum maridan aw ala safar. Ẹ wá gbọ́ ó wá ṣeé ṣe kó máa bẹ nínú yín ẹni tó jẹ́ aláàárẹ̀. Ẹni bá jẹ́ aláàárẹ̀ nínú yín àbẹ́ni tí ń bẹ lórí ìrìn àjò fa'iddatun min ayyamin ukhar. Ẹ̀rí òun ó dá tiẹ̀ padà láwọn ọjọ́ míì létà. Àwọn ọjọ́ míì létà yẹn ò sí nínú oṣù Ramadan mọ́. So lẹ́yìn Ramadan, so gbogbo àwọn oṣù tí ń bẹ lẹ́yìn Ramadan kó tó kan Ramadan dùn mí, àǹfààní ń bẹ fún ẹ kó o fi pé àwọn àwẹ̀ tó jẹ. Ọ̀ranyàn kan ní kó o gbà tẹ̀léra wọn kó lè fi pé èyí tó bá jẹ ń bẹ̀ tó jẹ́ ń bẹ̀ nì. Ẹ̀rí ó pè padà. Àpèjúwe àwọn obìnrin tí wọ́n ń ṣe nǹkan àlejò. Ẹ̀rí gbogbo àwẹ̀ tí ọjọ́ tẹ́ ẹ fi ṣe menstruation tí ẹ fi láǹfààní àti gba àwẹ̀, ẹ̀rí ẹ ń láti dá àwọn àwẹ̀ yìí padà. Ẹni tó wù mí sí àwẹ̀ mẹ́rin, ẹni tó mí sí 5, ẹni tó mí sí 6, ẹni tó mí sí 3, níwọ̀nba ọjọ́ tí kálukú bá fi ń ṣe náà. Èyí tẹ́ mí sí yẹn náà kì í ṣe nǹkan tí já sí pọ́nà yẹn ní kẹ́ wá gbà á tẹ̀léra wọn lẹ́ẹ̀kan náà tí ò bá rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀. Tó bá rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ o lè gbà á bẹ́ẹ̀ o, ẹnìkan ò mọ ẹ sí, òun san gbèsè àwẹ̀ ni, ṣùgbọ́n má jẹ́ ó bọ́ síjọ́ Saturday yawmu sabt. Ṣùgbọ́n tí ò bá rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ o lè gbẹ̀yẹ̀ kan lọ́sẹ̀ yìí, gbẹ̀yẹ̀ kan lọ́sẹ̀ míì, gbẹ̀yẹ̀ kan lọ́sẹ̀ míì, kódà o lè gba the final one gan lóṣù míì tí Ramadan náà ó fi dé. Àbẹ́ẹ̀rí nǹkan báwọn pé Allah ṣoore fún wa púpọ̀. Tọ́ àwẹ̀ àwọn eléyìí tá a wá sọ yìí, àwọn ó gba tiwa ní ọjọ́ míì tí ó bá tẹ̀lé ni. Tọ́ níbi méjèèjì yìí náà ni ọ̀rọ̀ wà ńbẹ̀ fún ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n, fẹ́ni tó bá lè ronú tó lè rorí náà papọ̀, àfẹ́ni tó bá tún jẹ́ olùgbìyànjú ń bi àwọn ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn. Torí pé àwọn condition ń bẹ tó já sí pé ẹlòmíì ò ní láǹfààní àti gba àwẹ̀ padà. Òun ò dẹ̀ sí nínú àwọn mẹ́ta tá a kà lánàá tá a rádìsì fún. Ṣùgbọ́n ọ̀rọ̀ tiẹ̀ á fi condition míì wo ọ̀rọ̀ tiẹ̀ ni. Arìnrìn àjò a ti mọ̀ pé òun tiẹ̀ náà tí bá ń ṣe ìrìn àjò tí ò bá lè gba àwẹ̀, béèyàn bá ń ṣe ìrìn àjò tí ò bá lè gba àwẹ̀, má gbààwẹ̀ o, Allah ṣe kí ni o, Allah ṣe ìdẹ̀kùn fún ẹ pẹ̀lú àdíìsì Ànábì tí mo kà fún ẹ lánàá nínú Tirmidhi. So Allah ti ṣe ìdẹ̀kùn fún arìnrìn àjò. Ó ti ṣe ìdẹ̀kùn fún débi pé kódà kò ní máa pé ìrun mọ́, yóò máa dínrùn kùnrin ò ní pé méjì, yóò dá méjì ni, àfi àsùbá àti mágíríbì nìkan ni ò ní dá méjì. Àwọn èyí tó kù yóò máa kí méjì yóò sì máa ṣe jámù ẹ̀ papọ̀ mọ́ra wọn pẹ̀lú èyí tó bá tó kàn. Arìnrìn àjò tó bá débi tí ń lọ táyẹ̀ bá tán yóò gba èyí tó ṣe ìrìn àjò yẹn yóò gbà á padà. Ṣùgbọ́n kò túmọ̀ sí pé tó o bá fẹ́ ṣe ìrìn àjò náà tó o bá lágbára àti gbààwẹ̀ náà àní o má gbà. Méjèèjì náà ni Ànábì ṣe, méjèèjì l'Ànábì fi rinlẹ̀. Ń bẹ nínú ìrìn àjò Ànábì tó gbààwẹ̀, ìsì ń bẹ nínú ìrìn àjò Ànábì náà tó gbààwẹ̀ tó ẹnìkan tóun ti ń pòórú tó fẹ́ kú. Kí ni ń ṣe léyìí, kí ló ṣe, kí ló kọlù? Wọ́n ní ó ṣe ìrìn àjò yìí ń bẹ nínú àwẹ̀ ni. Ànábì ní ẹ sọ fún un kó túnu. Ẹ̀rí bágbára ò bá sí fún yẹn, hadithun sahih, hadith tó wà authentic ni. Ṣùgbọ́n àsìkò ni ò gbà mí, mi fẹ́ yà káàkiri pẹ̀lú àwọn àsìkò tí mo fẹ́ manage. So bí mo ṣe ń sọ fún ẹ̀yẹn náà, ìwọ náà ó máa rí bẹ́ẹ̀ náà. So ìyẹn lè travel kó gbààwẹ̀, ìyẹn sì lè travel kó má gbààwẹ̀. Condition rẹ, ara rẹ ni kó study. Ẹnìkankan ò mandate nǹkankan lé ẹ lórí. Ṣùgbọ́n àwọn ìrìn àjò kan ń bẹ tó já sí pé
tí bá ti ń wọ bí àwọn kìlómítà kan lápèjúwe ńsìn nínú tírà yìí eléyìí tí mo lò fún wa lánàá yìí òun náà láti máa lò lọ tá a fi tún dọ̀yìn mí mọ́ ìtìáfù alìlì ìmán bìdòrósì ṣáàrì Ramadan Sheikh Sọ́lé Fawzan òun ni wọ́n ṣe tírà náà. Àwọn tiẹ̀ list tiẹ̀ síbẹ̀ pé ìrìn àjò tíyàn ó ṣe tí òfin ní gbààwẹ̀ wọ́n ní kó tó bí 80 kìlómítà. So ìrìn àjò tíyàn bá fẹ́ rìn tó bá ti ń wọ bí 80 kìlómítà ti kù ní ìrìn àjò tó yẹ kíyàn gbààwẹ̀. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà láyé àtijọ́ tí ò tíì sí mọ́tò ẹ̀rí táwọn èèyàn ń gun ràkúnmí 80 kìlómítà yẹn gan náà pọ̀ ó pọ̀. Kọ́ ní kíyàn bẹ̀rẹ̀ rìn ní ìsìn kó o rìn yẹ kí n wò ó láti ilẹ̀ Haúsá ń bíbà yìí ní ìsìn láti bíbà yìí di ìsìn kọ́ ní kíyàn rìn dé Kaduna. So Kaduna sí ibà yìí ní ìsìn ju bí 2 hours lọ. Okay, 2 hours yẹn ti kọjá 80 kìlómítà ṣùgbọ́n ó fẹ́ lé ní an hour yẹn ti jìnnà jù. Kíyàn kọ́kọ́ ní kíyàn kàn ìrìn àjò 1 hour kó o fẹsẹ̀ rìn fún 1 hour wò àlàáfíà ẹlòmíì ò strong ibi tí ó lè bí ẹ̀ fọ́dà mọ́. Ó ti yé báyìí ní ìsìn báyìí ṣùgbọ́n pẹ̀lú mọ́tò náà tó o bá ti ń rìnrìn àjò tó ti ń drive wọ bí 80 kìlómítà a fẹ́ kó o túnu kó o má gbààwẹ̀ ìrìn àjò bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó o bá rí pé o lè bí ẹ̀ ṣé ẹ mọ̀ Allah fún wa ní àlàáfíà jura wa lọ. So àwọn arìnrìn àjò bẹ́ẹ̀ tí wọ́n gbààwẹ̀ ṣe ìrìn àjò wọn lẹ́ṣẹ̀ wọn rìn ládàá wọn ò tálàáfíà wọn bá gbé. Ṣùgbọ́n tó o bá ti ń pò ó lóòkú tọ́nà fún rẹ ti ń dry tó o ti ń wúkọ́ bí ẹni tó gbé kọ́ọ́lí tètè yá ayálé ọlọ́kà kó ra tékèwé kó o bọ́ síbi kan kó o máa jẹun. Allah ò bínú sí Ànábì ò bínú sí ẹ o. Mùsùlùmí torí ẹ náà bá pé òní máa tó kò ní bínú sí ẹ kò ní fún yẹn túmọ̀. Tẹ́ wà rí yẹn kan tó ń jẹun ẹ wà rí mùsùlùmí tí ń jẹun lọ́sàn-án àwẹ̀ lẹ́wà aranjúmọ̀ lẹ́wà lanúlẹ̀ ìgbélé yìí dẹ̀ ń jẹun kí ló kan tiẹ̀ ń bẹ̀ ẹ̀rí. Tí ò bá wá gba àwẹ̀ tó jáwẹ̀ báwẹ̀ bá tán yóò san gbèsè àwẹ̀ tiẹ̀ padà níyẹn arìnrìn àjò. Kò sẹ́nìkan tóun fẹ́ bọ́ ní titi ẹ̀. Ẹni tó wà lórí ìrìn àjò ta ló fẹ́ sọ oúnjẹ fún lórí ìrìn àjò pé tọ̀ ìnígbà rẹ̀ tọ̀la. So ẹlẹ́ẹ̀kejì òun ni kí ni ẹni tí ń bẹ lórí àárẹ̀ wá ju àárẹ̀ lọ. Àwọn àárẹ̀ kan ń bẹ tó já sí pé a máa rẹ́ni tí ń ṣe àárẹ̀ yẹn pé àárẹ̀ yìí lágbára. Àwọn àárẹ̀ tó lágbára tó lé ní ẹ̀rí kéèsì tiẹ̀ ọ̀tọ̀. Àwọn àárẹ̀ kan ń bẹ téèyàn náà sì kì tí ó sí lórí bẹ́ẹ̀dì náà. Ẹlòmíì ò strong ó ní nǹkan tí ń nọ́ọ̀sì lára rẹ̀ ṣùgbọ́n kò sí lórí hospital bed. Àwọn kan ń bẹ tó já sí pé àwọn ò lè live a day láì lo àwọn oògùn wọn. Tó bá fi lè miss oògùn yẹn níjọ́ kan níjọ́ kejì gbogbo wa là á máa káàánú ẹ̀ yìí. Àwọn nǹkan ń bẹ bẹ́ẹ̀ tá Allah dá wọn bẹ́ẹ̀ tó já sí pé ohun tá Allah fi ṣe ìdánwò fáwọn àbádánwò fún wọn náà ni àwọn health issue báyìí. Àwọn èèyàn kan ń bẹ bẹ́ẹ̀ tó já sí pé wọ́n lè live comfortably ní ọjọ́ kan láì lo àwọn drug wọn. Àwọn ń bẹ under dosage. Ṣérú àwọn eléyìí náà wọ́n ń ṣe aláàárẹ̀ ni aláàárẹ̀ làwọn náà. Àárẹ̀ kálukú kọ̀ ṣe kíni ó ní kéèlẹ̀ gìjúra wọn lọ ní. Irú àwọn eléyìí náà ò lè gba àwẹ̀. Wọ́n lè gba àwẹ̀ torí kíni torí àlàáfíà àti tiẹ̀. Irú wọn yìí ní ìsìn wọn sí lórí bẹ́ẹ̀dì lọ́spítà. Àárẹ̀ tí wọ́n ò ṣe nǹkan tí wọ́n dùbúlẹ̀ kalẹ̀ àìwáádà tí wọ́n fi sán gbà mí. Ààyè tí wọ́n fi san àwẹ̀ tí wọ́n ń gbà mí ò sí o torí pé gbogbo ọgbà gbogbo ọjọ́ tẹ́lómi ó fi kú oògùn tí ó máa lò ti dọ́jọ́ kú ẹ̀ wọ́n ti jẹ́ ó mọ̀ pé ẹ máa lò ó lọ títí tẹ́ fi kú láyé ni o. Àwọn kan ń bẹ bẹ́ẹ̀ oògùn yẹn ní regulate àwọn health wọn àwọn àlàáfíà wọn oògùn yẹn ni wọ́n ń lò ni wọ́n fi ń survive bí ìgbà tó já sí pé wọ́n pélé èèyàn mọ́ as in wọ́n complete mọ́ tí wọ́n bá ti lo oògùn níjọ́ kan just a day ẹ lọ wo bí nǹkan ó ṣe rí fún wọn. Àwọn kan ń bẹ bẹ́ẹ̀ tẹ́ pé Allah gbé wọn sórí condition bẹ́ẹ̀. Àwọn eléyìí ò sí lórí bẹ́ẹ̀dì lọ́spítà. Irú àárẹ̀ tí wọ́n yẹn ní ìsinyìí ó sì ń bẹ nínú Kùránì kí wọ́n ó dá àwẹ̀ tí wọ́n padà létà
ẹ̀yà ẹ wá sọ fún mi gbogbo wa ọdún wo ni wọ́n tó rí dá padà láwọn tí wọ́n ti fún lóògùn pé kí wọ́n máa lò títí tí wọ́n fi kú. Owó tẹ́lòmíì ń ná sórí oògùn tí ń ná bọ̀ láì mọ iye ọdún tó ti discover rẹ̀ tẹ́lòmíì ń ná sí, tí wọ́n bá calculate gbogbo ẹ̀ papọ̀ ó tó ra lẹ̀ ń bò míì ní owó tẹ́lòmíì ń ná sí àlàáfíà ẹ̀, ó tó ra lẹ̀ ń bò míì. Oṣooṣù yóò máa lọ fún check up, ojoojúmọ́ ní ń lo oògùn. Nínú oògùn tẹ́lòmíì ń lò, oògùn 50,000 sáṣẹ́ẹ̀tì kan ń bẹ nínú oògùn ẹlòmíì. Èmi ní practical, mo ní practical ẹni tó ṣẹlẹ̀ sí sàkánì mi tí ń bẹ láwọn tí mo ti ẹ̀ mọ̀ bíi mélòó kan. Kódà àwọn tá a jọjọ́ rẹ̀ ń bẹ nínú àwọn ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ tó já sí pé ó láǹfààní àti máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí o. Ó ti yé báyìí ní ìsìn báyìí. Kódà ńgbà táàárẹ̀ náà bẹ̀rẹ̀ tí nǹkan náà bẹ̀rẹ̀ ẹ̀rí Allah ní kí n láǹfààní àti close mọ́ dáadáa. Ẹ mọ̀ àwọn Yorùbá wọ́n ti fún nítumọ̀ oríṣiríṣi, ayé le gan kíní kan, já mú ẹ jáde, wọ́n á ṣèrà padà fún ẹ, wọ́n fẹ́ mú lọ ṣọ́ọ̀ṣì. Èèyàn kan tiẹ̀ ń bẹ òun ò fi ṣáká ló fi gbómi àdúrà ṣọ́ọ̀ṣì wá. Wọ́n á ń sọ fún gbà náà pé wo bí ọ̀rẹ́ wa ó ní má jẹ́ kí mẹ́nì rẹ dàrú níbi tá a dé yìí o. Tó bá já sí pé ikú náà ni the best tá a láà fẹ́ mú wa, kú dáadáa kó máa bá tiẹ̀ lọ. Kó mọ̀ pé ó kú lórí ẹ̀sìn tó dáa, máa tọrọ àforíjì. Ǹjọ́ míì ó lè strong láti dìde dúró àti kírun, á jẹ́ lọ mọ́ṣáláṣí á kírun. Ǹjọ́ míì àlàáfíà ò ní gbé kó kírun. Kò sí bó ṣe fẹ́ ṣe, ìnira náà pọ̀. Já sí pé tó bá dé báyìí gbogbo wa ń gbà mí gan fẹ́ lè máa ké. Torí òun gan yóò máa sunkún ni tí gbogbo ara èèyàn ó máa gbọ̀n bí ìgbà tí wọ́n fi ná ṣọ́ọ̀kì èèyàn báyìí, yóò máa gbọ̀n gan. Mo ṣe ń sọ yìí gan yóò máa rẹ́rìn ni. Oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń kó wá fún, àjọ ń gbélé ni nígbà náà. Oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń gbé wá. Làá fi máa ń sọ fẹ́yìn mùsùlùmí míì náà pé tẹ́ ẹ bá ràdánwò ẹ máa ṣẹ́ẹ̀kì mọ́nì yín o. Kódà àwọn ọmọ rẹ, ìyàwó rẹ, ọkọ rẹ, fámílì rẹ, àwọn àbúrò rẹ tó bá súnmọ́, máa sọ fún wọn kalẹ̀ pé àìbá mọ̀ anytime sickness kan lè dé tó lè láǹfààní àti sọ̀rọ̀. Kọ́ máa tẹ̀sẹ̀ lébọ̀rọ̀ rẹ, kọ́ má jẹ́ kó lọ parẹ́ síbi ẹbọ, kó má lọ parẹ́ síbi àánú, kọ́ fi ẹ́ lẹ̀ bẹ́ẹ̀. Wọ́n lè tọ́jú ẹ lọ sí hospital kọ́ gbìyànjú, ṣùgbọ́n àárẹ̀ lè dé kíyàn má lè lanu sọ̀rọ̀ pé ẹ má fún mi ní nǹkan báyìí mu, ẹ má fún mi ní nǹkan báyìí jẹ, ẹ má gbé mi lọ ọbẹ̀. Jẹ́ ọmọ ibi tí wọ́n lè gbé ọ lọ, jẹ́ kí ọmọ ohun tí wọ́n lè lò fún wọn. Kódà Ànábì Muhammad sallam náà sọ fún wa pé bí ẹ bá ń bẹ ń bẹ àárẹ̀ torí pé tí ń lè bákan orí, má sọ ohun tí ò dáa, bẹ̀rẹ̀ sí ní máa ṣàdúrà pé tó bá já sí pé àárẹ̀ yìí kó o kú ní fi ń lóore fún ẹ ká lágbẹ̀mí rẹ̀. Tó bá sì já sí pé òun náà ní jí kí ni àlàáfíà ìgbádùn ń bẹ fún ọ, kó gbádùn àlàáfíà rẹ náà sì ń bẹ fún ẹ ká láàmú wá fún ọ. Tó bá yẹ pé ikú ní fi ń lóore tọ́ masalam. Mùsùlùmí máa ń prepare kalẹ̀ anytime any day, anything can happen. Ṣùgbọ́n ká láṣọ wa kó ṣàánú nìkan kan wa. Irú àwọn èèyàn báyìí ń bẹ nínú àwọn oògùn ẹ̀rí. Nígbà míì gan ká tó rí oògùn míì rà nínú àwọn oògùn ẹ̀, yóò travel, ó lè wọ mọ́tò kó rìnrìn àjò 1 hour pé àwọn ni wọ́n ní pharmacy báyìí, á tún lọ pharmacy state ibòmíì, á tún máa ń pè àwọn èèyàn dákun bá mi béèrè oògùn báyìí láwọn pharmacy báyìí. Àwọn oògùn tó já sí pé tẹ́ ẹ bá béèrè ní pharmacy gan, wọ́n á béèrè evidence àbí bíi signature àbí bíi receipt document àbí receipt doctor àbí hospital tó ní kẹ́ ẹ wá ara rọ àwọn oògùn bẹ́ẹ̀. Lọ́dọ̀ ẹni mo ti mọ̀ káwọn oògùn kan bẹ poison ni, béèyàn lásán bá lò tí nǹkan kan ṣe á kú, bá aláàbá ni yóò gbẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n nínú oògùn yẹn ni pé poison ni. Poison ń bẹ nínú oògùn tẹ́lòmíì ń lò tí fi ń survive pẹ̀lú àwọn other medications. Àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ o. Tó bá àwọn tó ń ṣiṣẹ́ lọ hospital, wọ́n á ti nǹkan tí mò ń sọ. Àwọn brother wa tó jẹ́ medical doctor, àwọn ti mọ̀ nǹkan tí mò ń sọ, ó ti yé wọn easily. Ó lè le lójú ìwọ tó já sí pé ó sound ìbákan létí tiẹ̀. Àwọn tí wọ́n ń dẹ́ àwọn nurses, àwọn professional nurse ń bẹ níbi nǹkan láwọn tí ń bẹ ní platform wa yìí, wọ́n ń bẹ táwọn náà máa rí. Àwọn èèyàn ń bẹ tó já sí pé oògùn wọ́n ní daily dosage wọn tí wọ́n ń lò lóòjọ́ tí wọ́n fi ń survive. Ṣé gbogbo náà àwọn yìí náà já sọ fún mi lọ́dún wo ni wọ́n ó tó san gbèsè àwẹ̀ tí wọ́n padà?
wa man kana minkum maridan aw ala safar fa'iddatun min ayyamin ukhra. Ẹ̀rí, fa'iddatun min ayyamin ukhra. Àwọn tí wọ́n jẹ́ aláàárẹ̀ nínú yín, àwọn arìnrìn àjò nínú yín, àwọn ó ṣe kíni o, àwọn ó tunu, wọ́n ó sì dá àwẹ̀ wọn padà ní ẹ̀yìn Ramadan. Irú àwọn eléyìí ò lè dá àwẹ̀ padà torí pé àárẹ̀ tiwọn, ohun tí wọ́n ń ná sì ní agbára. Ṣùgbọ́n wọn sí lórí bẹ́ẹ̀dì lọ́spítà. The same ìdájọ́ tiwọn náà ni kíni o, àwọn náà ó máa bọ́ aláàwẹ̀, ṣùgbọ́n wọn lè dá padà. Láwọn tó já sí pé torí pé ẹni tó fẹ́ lo oògùn lójúmọ́ yóò jẹun, èyí tí ó lò láàárọ̀ ń bẹ, tó bá jẹun tán, kódà bẹ́lòmíì bá ti ń pẹ́jù tí ò bá tí ì jẹun oúnjẹ kan, nǹkan ó ti máa ṣe lára ẹ̀. Yóò sì ní èyí tí ó lò lọ́sàn-án, èyí tí ó lò lálẹ́. Báwọn ṣe ń live lọ ní tiwọn nìyẹn. Mo wá tiẹ̀ ń béèrè lọ́wọ́ ìgbà wa ń bì, oògùn yìí wọ́n. Sálárì ẹ méjì lògùn yìí, sálárì ẹ kó dá méjì, ìdá kan sálárì ẹ lògùn yìí, kí ló dé? Ìgbà wo ló máa tó sinmi? Wọ́n ní kíni? Ó ní kò sí sinmi ń bẹ̀ o, òun ó máa lò ó bẹ́ẹ̀ táyé ó fi tán ni. Mo fẹ́ lè máa sunkún jẹ́ náà pé ṣé bí life ṣe wà bó ṣe fẹ́ lò ó rèé? K'Állah bá mi ṣàlékún àlàáfíà fún, kó má lògùn mọ́ kó tó máa survive. Ẹ̀rí, àgọ́rú àwọn eléyìí náà ńkọ́, wọn ó máa bọ́ aláàwẹ̀ ni. Àwọn èèyàn kan wá ń bẹ ní tiwọn, kì í ṣe bóyá pé nǹkan kan ṣe wọ́n láàárín méjì, bí àwọn sickle cell. Sickle cell ni wọ́n. Àwọn sickle cell ni bí irú àwọn tán máa ń bí nípa ẹnìkan nǹkan tó máa ń ṣe biometric ní àbí blood group. So àwọn tó jẹ́ irú àwọn sickle cell báyẹn náà ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ pé àwọn náà oògùn ni wọ́n fi ń live, àti kékeré ni wọ́n ti ń lò ó fún wọn. Àti kékeré ni kíni o, ni wọ́n ti ń ṣe kíni o, ni wọ́n ti ń lò ó fún wọn. So gbogbo irú àwọn eléyìí náà ńkọ́, kò sí nǹkan tí wọ́n ó ṣe kọjá pé wọ́n ó máa bọ́ aláàárẹ̀ ni o. Wọ́n ó máa bọ́ aláàwẹ̀ ni. Wọ́n ó máa bọ́ aláàwẹ̀ ni. Ṣùgbọ́n ìgbà tí wọ́n fẹ́ wá san tí wọ́n padà ní àmọ́ tá a fẹ́ gbé bọ́ o, wọn ní nǹkan tí wọ́n ó san padà. So Sheikh Saalih Fawzān náà, àwọn náà sọ bẹ́ẹ̀ nínú tírà yìí náà pé ẹni tó bá ṣe àárẹ̀, so àárẹ̀ tí aláàárẹ̀ tóun ó dá tiẹ̀ padà, àárẹ̀ tá a já sí pé àárẹ̀ tí kì í ṣe àárẹ̀ arúgbó. Pé ọkọ̀ tiẹ̀ síìkì ó di pé o lè survive, o lè bí àwẹ̀ yẹn, wàá fa àwẹ̀ yẹn lẹ̀, wàá bọ́ ẹni tí miskinu tí ó ń gba àwẹ̀. So lẹ́yìn àwẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ yóò dá àwẹ̀ títí ẹ̀ padà. So bí àárín yẹn ṣe jẹ́ ńbẹ̀ yẹn ni Allahu a'lam. Allah wá ní faman tatawwa'a khayran fahuwa khayrun lahu wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun. Nígbà náà lọ́hùn, ẹ̀rí, tí àwẹ̀ ń bẹ. Àwẹ̀ nígbà náà lọ́hùn ńkọ́, ẹni tó bá wùn ni máa ń gbààwẹ̀. Allah wá sọ fún wọn pé ẹni tó bá fẹ́ nu yín tó bá gbà ó lóore fún un, ṣùgbọ́n ohun tó dáa jù ni kẹ́ ẹ gbààwẹ̀, kẹ́ ẹ gbà á lóore fún yín jùlọ tẹ́ ẹ bá mọ̀ ni. Lẹ́yìn láyà mi wá sọ̀kalẹ̀, t'Állah wá ń sọ pé shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nas. Oṣù Ramadan tá à ń sọ fún wa yìí, oṣù tí wọ́n sọ al-Qur'an kalẹ̀ ń bẹ ni, kó máa jẹ́ ìmọ̀nà fọ́mọ èèyàn, wa bayyinatin mina al-huda wal-furqan, kó sì máa jẹ́ àlàyé àti àsọyé, ẹ̀rí, àti direction tí yẹn máa jẹ́ sí the right path, ìfinimọ̀nà náà ni. Faman shahida minkumu shahra, ááyà yìí ló wáyé káwọn èèyàn wá mọ̀ pé àwẹ̀ ti wá kúrò ní nǹkan tẹ́ ẹ mọ̀ sí tẹ́lẹ̀ pẹ́ni tó bá fẹ́. Faman shahida minkumu shahra, ẹnikẹ́ni tó bá fi lè wá gan ní áfíjì oṣù náà nínú yín, ẹni tó bá fojú, tó bá witness ẹ̀, tó bá a láyé, ẹ̀rí, falyasumuhu, irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ kó gbà á ni o. So ó ti di àṣẹ fún yàn bẹ́ẹ̀, amúrò ni. Wa man kana maridan, Allah tó wá ń sọ pé ẹ wá rí ẹni tó bá síkì nínú yín táre ò bá yá, tó já sí pé sickness títí ẹ̀ lesser sickness ni, a ní illness, a ní sickness.
aláwa ní orú ẹni aw ala safari àbí ń bẹ lórí ìrìn àjò fa'idatun min ayyamin ukhara ẹ̀rí òun ó ṣe kí ni o yóò ṣe fídíà yóò ṣe kí ni o yóò túnú yóò yẹ dá àwẹ̀ padà yóò return àwẹ̀ láwọn ọjọ́ tí ó bá tẹ̀lé àwẹ̀ torí pé kí ni yuridullahu bikumul yusra ìdẹ̀kùn làálàá ń fẹ́ pẹ̀lú wa ní ń fẹ́ fún wa wala yuridu bikumul usra Allah ò fẹ́ complexity àbí any complication àbí risky àbí difficulty kankan Allah ò fẹ́ nira fún wa bó tilẹ̀ òun kó mọ alhamdulillah ẹ̀rí so ìyẹn lọ bẹ́ẹ̀ walitukmilu al-iddata walitukabbirullaha ala ma hadakum wa la'allakum tashkurun tam ẹ mọ̀ yá wa eléyìí ni àlàyé lórí àwẹ̀ arìnrìn àjò àti àwẹ̀ ẹni tó bá jẹ́ aláàárẹ̀ a ṣàlàyé fún wa pé àárẹ̀ ju àárẹ̀ lọ torí pé oṣù tá à ń bẹ nínú ẹ̀ yìí tá a bá mọ iye oṣù yìí ni ẹ̀rí kálukú wa náà ń kọ́ a fẹ́ kí á mójútó nǹkan tí ó dá ń bẹ̀ oṣù tó já sí pé náfìlà abẹ̀ láàdá náfìlà abẹ̀ bíi láàdá ọ̀ranyàn ni àwọn láàdá ọ̀ranyàn bẹ̀ á tún wá nípele 70 àbẹ́ẹ̀rí nǹkan bẹ̀ ni so oore ní gbogbo eléyìí náà ṣe kí ni o oore ló jẹ́ fún wa ẹ̀rí فينبغي للمسلم أن يستقبل هذا الشهر بالفرح والغبطة والسرور ويحمد الله على بلوغه ẹ̀rí ọ̀ranyàn ló wá jẹ́ fáwọn mùsùlùmí ká dájú kọ oṣù náà pẹ̀lú ìdùnnú àtayọ̀ pẹ̀lú ìdùnnú ká máa dúpẹ́ fún Allah ẹ̀rí lórí pé eléyìí ó máa lọ pẹ̀lú pé ká máa bẹ Allah kó jẹ́ kí ìgbà náà kó bá wa ní ayé wa yas'aluhu al-i'ana ala siyamihi wa qiyamihi ká máa ṣe kí ni o ká máa bẹ Allah kó ràn wá lọ́wọ́ ká lè bá gba àwẹ̀ ẹbẹ̀ ká lè bá máa jí lóru bẹ̀ ká sì lè máa ṣe àwọn iṣẹ́ dáadáa nínú oṣù náà ẹ̀rí Sheikh Sọ́líù Fawzān ni wọ́n ń tẹ̀síwájú níbi ọ̀rọ̀ tí mò ń bá lọ nínú tírà tí mò ń júwe fún wa náà ni ẹ̀rí wọ́n ní ọlọ́run àwọn èèyàn kan ń bẹ já sí pé àwọn ọ̀ràn àwọn èèyàn kan ń bẹ òun dàná tọ́ àwọn èèyàn kan ń bẹ já sí pé àwọn kọ̀ pé tó oṣù Ramadan náà ibi ká má jẹ ká má mu ni wa mina nnasi la ya'rifu shahra Ramadan illa annahu shahru an-nawm fi an-nahari wa sahri fi al-layli ala ma la fa'idata fihi aw ma fihi mudirra àyàn kan bẹ tó já sí pé àwọn ò tiẹ̀ mọ oṣù tá à ń sọ yìí sí nǹkan kan kọjá pé ṣe bó oṣù Ramadan ṣe bí ìyẹn á dẹ̀ máa sùn lọ́sàn tó bá gbààwẹ̀ á dẹ̀ máa jí lóru á jẹ sààrì àwọn ò rí nǹkan kan bẹ̀ tí ó jàǹfààní ẹ̀rí èyí tó pọ̀ jù nínú òru wọn ó máa fi sùn ní ẹ̀rí wọ́n á fi sùn kódà lọ́sàn wọn gan náà gan ọrùn ni hátà á ní salawatil mafruda kódà gan wọn tẹ ní yà sí pé à ń kí wọn ọ̀ràn yẹn pàápàá fala yusalli ma'al jamaa wọn ní kásùbà ní jẹ̀mọ́ níbi tí wọn ṣì kí wọn ní ẹwọ aláàánú mọ̀ pa ń bẹ nínú àwẹ̀ wala fi awqati salawat gbogbo àwọn àsìkò òrun wọn ní sọ débi tí wọn lọ kírun lásìkò rẹ̀ á ní àwẹ̀ yìí ò yí sí afiyatun minan nas tajlisu ala ma'ida al-iftar ẹ̀rí àwọn èèyàn kan wá ń bẹ ń tiwọn àwọn òjòkó ń tiwọn wọ́n máa retí àsìkò sínú ni ẹ̀mẹ́wàá náà máa bèèrè aago lọ́wọ́ èèyàn kí ni táìmù ń bẹ̀ yẹn ẹ̀rí watatruku salata al-maghrib ma'al jama'a wọn ní kí magaribi pẹ̀lú jama'a o azil al-fi'at minan nas àwọn ọ̀ràn kan nínú àwọn èèyàn dídá sí pé la ta'rifu li shahr Ramadan qimatan wala tatawwu'an ولا تورع عن انتهاك حرمته بالسهر الحرام وترك الواجبات وفعل المحرمات وإلى جانب هؤلاء جماعة لا يعرفون شهر رمضان إلا أنه مسمى للتجارة وعرض السلع وطلب الدنيا العاجلة
ẹ̀rí àwọn èèyàn kan náà bẹ́ẹ̀ báwọn ti já sí pé àwọn ò tiẹ̀ ní ka pé oṣù Ramadan gan, wọn ò tiẹ̀ ní mọ kímọ̀ rẹ̀, wọn ò tiẹ̀ ní tẹni tí ó máa ṣàṣàjẹ́ pé àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ìwọ oṣù náà tó jẹ́ àwọn nǹkan haramu ká jìnà sí, wọ́n wá gbá àwọn ọ̀ràn yẹn jù kalẹ̀. Ẹ̀rí wọ́n á máa ṣiṣẹ́ àwọn haramu náà ni wọ́n tún máa ṣe, bíi kí wọ́n ṣínú tán ní alẹ́ kárí tó bá wọn níbà kọ́ ní kíni àti fún ti késàrì fún késàrì, àwọn ń fi ti Ọlọ́run fún Ọlọ́run bó ṣe máa ń sọ ní ẹnu wọn. Tó níbàámu sí nǹkan tí à ń sọ lọ, àwọn àwáwí, àwọn wo ni wọ́n ní àwọn àwáwí tí wọ́n fi ní gba Ramadan. Eléyìí kó máa jẹ́ additional fún nǹkan tí a ti ṣàlàyé fún wa síwájú pẹ̀lú àyá al-Qur'an. Gbogbo nǹkan tá a ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan nínú al-Qur'an náà ni àfáwà yìí náà mú wá nínú tírà tí mo sọ fún wa yẹn náà ni o, Ittihafu Ahlil Iman bidurusi Shahri Ramadan, tírà kékeré báyìí náà ni. Tó ní chapter já sí pé ó ní ma ya'zuru bi tarki siyam fi Shahri Ramadan wa madha yajibu alayhi, ẹni tó bá fún wa ní excuse pé òun ò ní gba àwẹ̀ Ramadan tó gbé lẹ̀, so kí nìkan tó wá jẹ́ ọ̀ranyàn fún tí ó máa ṣe lẹ́yìn náà. Àwọn wo ni dídá sí pé excuse wọn wọlé? Láwọn àlàyé tí mo ti ṣe yìí, tí mo ṣàlàyé fún wọn, tí mo sọ nígbà tí mò ń sọ ọ̀rọ̀ yìí, alákọ̀ọ́kọ́ nu wọn ṣì kí ni al-maridu allazi yashukku alayhi siyam fa yustahabu lahu an yaftura hakadha bi rukhsa. Wọ́n fẹ́ kírú ẹni bẹ́ẹ̀ kó túnu lẹ́ni tí fi ń mú rukhsa, tó fi mú èyí tó dẹ̀. wa dhalika idha kana as-sawmu yadurruhu aw yu'akkiru bara'ahu aw yuda'afu alayhi al-marad. Irú ẹni bẹ́ẹ̀ tó bá já sí pé àwẹ̀ kò nira bá, ẹ̀rí, àbí yóò máa lọ àlàáfíà rẹ̀ yóò máa lọ lára, àbí ó ṣe àlékún, yóò increase àárẹ̀ rẹ̀, pé àwẹ̀ tó fẹ́ gbà yìí yóò tún máa jẹ́ bí additional problem fún nǹkan tó ti ń ṣe ẹ́ tẹ́lẹ̀ ni o. Irú ẹni bẹ́ẹ̀ a fẹ́ kó mú rukhsa, ẹ̀rí, kó mú èyí tí ó wà lẹ́sà. ẹnì kejì al-musafiru allazi halla alayhi shahru Ramadan wa huwa fi safarin aw ansha'a safaran fi asna'i shahri tablugu masafatahu 80 kilomita fa aksar. Ẹni tó fẹ́ ṣe ìrìn àjò tó prepare kó wọn fẹ́ travel, táwa rí pé ìrìn àjò ẹ ti kọjá 80 kilomita, wa hiya al-masafa al-aqdam wa siyar al-a'mal fi muddati yawmayn qasidayn. Abẹ́lú mi fẹ́ jọjọ́ méjì. Fàtà ni musafir yustahabu lahu an yaftura sawa'an shaqqa alayhi siyam aw lam yashq. Naam. Irú ẹni bẹ́ẹ̀ a fẹ́ kó òun náà ṣe kí ni, a fẹ́ kó má gbààwẹ̀ kó túnu. Bóyá ó ti ẹ̀ rò pé ní àwẹ̀ yẹn lè affect òun, àbí kó ṣe pé àkólé affect òun pé kò jáyà, kò bá lẹ́rù. A fẹ́ kó má gbà á, kó wà lálàáfíà. Akasan bi rukhsa, kó wọn náà mú èyí tó dẹ̀ tó wà lẹ́sà. Wasawahan kana safaruhu tari'an aw mustamiran kasa'iki sayyaratil ajra alladhi yakunu galiba waqti fi safarin bayna baldan. Kódà pé kó fẹ́ gun flight ni, àbí ó fẹ́ wọ mọ́tò, ẹ̀rí, eléyìí tí ó fẹ́ rìn lórí ilẹ̀ ni, dá sí pé èyí tó ga tó pọ̀ jù náà àsìkò rẹ̀ ó lò ó níbi ìrìn àjò tó fẹ́ lọ. Ó ti yé báyìí ní ìsìn báyìí. Fahadha yafturu fi safarihi wa yasumu fi waqti iqamati. Ẹ̀rí, irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ kó ṣínú níbi ìrìn àjò rẹ̀, kó dẹ̀ débi tó bá ń lọ kó continue èyí tó bá kù nínú àwẹ̀ kó máa gbà á lọ. tó tẹ́ni tó wá gbà wa iza qadama al-musafir ila baladi asna an-nahar wajaba alayhi al-imsaku bi qimati al-yawmi wa yakdihi kama sabaqa. tó mo wá fẹ́ padà sílé o, fẹ́ padà sílùú mi, the same thing náà ni, tó bá délé padà ń kọ́ continue àwẹ̀. wa nawa al-musafiru fi asna'i safari iqamata tazidu ala 4 ayyam yalzumu sawma wa timami salati ka ghayrihi min al-muqimin eléyìí pọ̀ náà ká lè bá mú àwọn tó kù náà, so bí àlàyé tí gbogbo ẹ̀ náà ṣe kí ni tó máa já sí bẹ́ẹ̀ náà nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta al-haid wa nufasa, ẹni tí ń ṣe nǹkan oṣù àti ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ bímọ tán tó fẹ́ tí ẹ̀jẹ̀ bímọ tí ì dá lára rẹ̀, so yahrumu alayhima as-siyam muddata al-haidi wan nifas. Lásìkò tí wọ́n nọ́ọ̀sì ẹ̀jẹ̀ yìí lọ́wọ́, wọ́n ṣe léèwọ̀ fún wọn kí wọ́n gba àwẹ̀.
ẹ̀rí àwọn lẹ́yìn náà ò ní gba àwẹ̀ ẹni tí ń ṣe nǹkan oṣù àbí tí sì ń wà nínú cycle of ẹ̀jẹ̀ ìbímọ. lima fi sahihayni an Aisha radiyallahu anha. Náà gẹ́gẹ́ bí ohun tó wá nínú ọ̀rọ̀ táyẹ̀láwà Aisha gbà wá nínú tírà Imamu Bukhari àti Imamu Muslim, ẹ̀rí kunna nu'maru bi qada'i sawm, wọ́n pa á láṣẹ ká máa pé ààwẹ̀. Wa yuramu 'ala al-ha'id an tasuma fi waqti al-'aidi bil ijma'. So eléyìí ní já mọ̀ pé ẹni tó wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, ẹ̀rí ìwọ̀ náà ṣe léèwọ̀ fún àwọn pé kí wọ́n gba ààwẹ̀ lásìkò tí wọ́n bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́. Eléyìí nǹkan gbogbo àwọn àfáà náà ni, gbogbo àwọn àfẹ́sìn náà ni ẹnu wọn kò lórí ẹ̀. So ṣé kí n máa ọ̀rọ̀ kan wá tí mi ní fẹ́ kó gbà wá lásìkò torí a ti ń lọ fà, ẹ̀rí ọmọlọ́bù tẹ́mí àwa tóun náà já sí bákan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni ẹlẹ́ẹ̀kẹrin aláàárẹ̀ al-marid maridun musmin la yurja bara'uhu wa yunjazu ma'ahu an siyami ajatan mustamiran. Ẹni tó ṣàárẹ̀, ẹ̀rí àárẹ̀ tó já sí pé ó tíkì táwọn èèyàn gan ò lóró kan pé bí ó lè survive ẹ̀ àbí táwọn èèyàn máa ń ṣe mọ̀ pẹ̀lú ẹ̀. So irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ ààwẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ààwẹ̀ tó kágara ní tó yẹ pé fahadha yafturu wa yat'imu an kulli yawmin miskinan wa yut'imu an kulli yawmin miskinan bi miqdari nisfi sa'in min al-barri aw ghayrihi wa laysa alayhi qada'. Aláàárẹ̀ yìí eléyìí tèmi náà ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan náà ni nìtọ́. Irú àwọn tó bá ń bẹ nínú situation báyẹn náà, gbogbo aláàárẹ̀ náà kan ní máa ń gba bẹ́ẹ̀dì. Àwọn tí wọ́n gba bẹ́ẹ̀dì náà ń bẹ ṣùgbọ́n tí health wọn ò gbé kí wọ́n má jẹun torí àwọn oògùn tí wọ́n ń lò. Irú wọn wọ́n máa bọ́ ẹni tí ń bá ń gba àwẹ̀ miskin, wọ́n máa bọ́. Lénìí mo láǹfààní àti respond sí ìbéèrè tí ìkànnù àwọn mùsùlùmí dáadáa tí ó béèrè nípa pé àwọn ò ní láǹfààní àti gba àwẹ̀ ní táìmù kan sí táìmù kan ṣá, bí a torí àwọn nǹkan kan dé tọ̀. Ó wá ń béèrè nípa pé àdúgbò táwọn wà ó ṣe déédéé nǹkan tí mo sọ lánàá tọ̀, bí òun wà lẹ́ni náà wá gbọ́ ni nípa pé àgbẹ̀ táwọn wà kò sí àwọn àlùmọ́ǹgìrì ń bẹ o, kò sí àwọn tíyàn lóun fẹ́ máa sóúnjẹ fún bẹ́ẹ̀, kò sólòṣì ládùúgbò ni. Ìgbè bóyá sáìdì ibi táwa wà ń bẹ kí n fojú wò àwọn àlùmọ́ǹgìrì lè pọ̀ ń bẹ. Bẹ́ẹ̀ sì ni lóòótọ́ àlùmọ́ǹgìrì tí ń bẹ ń bí wọ́n kọjá measurement, ti já sí pé tí bàbá oní measurement kan bá gbé sójú measurement rẹ̀ gan kò ní gbé sí mọ̀kúrúwà, kò mọ̀ tí ó gbé sí yóò gbé sí wájìbù sírètì. Àwọn àbò oní measurement ń bí bídíà náà, ẹ̀rí. So àwọn àlùmọ́ǹgìrì pọ̀ ń bí gan níbi pé àwọn eléyìí tún máa ń kanlẹ̀kùn ẹnìkankan ládùúgbò ni wọ́n á kanlẹ̀kùn. So wọ́n á tún máa kọlẹ̀kùn sàlámù alékùm àlùmọ́ǹgìrì nǹkan àwọn ń bẹ ń bí tó pọ̀ púpọ̀, àtàgbàlagbà àtọmọ kékeré àti gbogbo wọn ń bẹ ń bí. So irú àwọn èèyàn báyẹn ń kọ́ wọ́n á máa bọ́ gbogbo irú àwọn ẹni báyìí tó bá ń gba àwẹ̀. Ṣé kí wọ́n sọ pé tọ̀ wà laysa alayhi qada', àwọn eléyìí ò ní rìfọ́ǹdì àwẹ̀ kankan o, wọn ò ní san gbèsè àwẹ̀ padà. Tọ́ ẹlẹ́ẹ̀karùn-ún wal kabiru-l-harmi, àwọn tó jẹ́ àgbàlagbà arúgbó, allazi la yastati'u sawma, tí ò lágbára àti gba àwẹ̀. wal kabiru-l-harmu allazi la yastati'u sawma fahadha yuftiru wa yut'imu an kulli yawmin miskinan wala qada' alayhi. Àgbàlagbà arúgbó, ẹ̀rí kọ̀jẹ́kùjẹ́ tí ò lágbára àti gba àwẹ̀, torí arúgbó mi náà máa ń gba àwẹ̀ náà, àwọn arúgbó wa àwọn ìyá tẹ̀ ń wò yẹn náà. Ẹlòmíì wà láì ìyá mi máa ń gba àwẹ̀ ṣùgbọ́n eléyìí tó di pé òun lágbára àti gba àwẹ̀ oyè níyà, ẹ̀rí. Ṣùgbọ́n a fẹ́ kíyà ṣe kí ni lórí eléyìí náà, tí yóò bá ti gba àwẹ̀ àbí bàbá kí wọ́n máa fún àwọn tí ń bá ń gba àwẹ̀ tí wọ́n jẹ́ miskin, ká máa fún wọn ní jíjẹ mímu. Tọ́ ẹlòmíì máa ń bìlífù pé miskin, torí miskin lọ́dọ̀ ẹlòmíì tí ò bá ti kí ń wà kísà káṣọ ẹ̀fà ya kó dọ̀tí àbí kó pọ́n bí mẹkáníìkì, kò gbà pé miskin ni o. Miskin pọ̀ o. Àìmọye ẹlòmíì ti já sí pé kò ní tọrọ lọ́wọ́ yín, kò ní wá kanlẹ̀kùn yín, ṣùgbọ́n ohun tí ó jẹ tí ó fi sínú wàláhì kò tí ì mọ́ débi ohun tí ó fi jẹ sàárì. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń mu mí ń sàárì ni, kò sí ní tẹ́lòmíì fẹ́ jẹ,
báwẹ̀ ṣe ń bọ̀ ní ìsinyìí ẹlòmíì á kọ̀ jókòó báyìí á kọ̀ wò lọ sùn á kàn mí kanlẹ̀ kí ló dé àwẹ̀ yìí náà ni ayé ẹlòmíì ti ń já kò tí ì mọ nǹkan tí ó fi gbààwẹ̀ ó ti báyìí ní ìsìn kò tí ì mọ nǹkan tí ó fi gbààwẹ̀ tẹ́ bá sì lẹ́lòmíì ń ta wà láì làázín lè mọ̀ pé nǹkan ń ṣe ń lé rẹ̀ nǹkan ò dọ́gba fún nǹkan ò dùn fún jíjẹ mímu ohun ilé rẹ̀ ò rọrùn so ń bẹ bẹ́ẹ̀ so àwọn tá a bá mọ̀ bẹ́ẹ̀ náà tó já sí pé wọ́n ń dágbé bẹ́ẹ̀ ó ti yé ṣùgbọ́n wọn wà kísà o torí ẹlòmíì retí pé tọ ẹni tó ń wò yìí ìyà òjé lé ìyá sì ń jẹ lòmíì tẹlòmíì ò tiẹ̀ ní nǹkan kan tọ ó wà bẹ dáadáa mọ̀nà ẹ gbé oúnjẹ fún wọn ẹ máa fún wọn jíjẹ mímu ní sáàrì àti lálẹ́ àbí kẹ́ ẹ sọ fẹ́ lò ẹlòmíì báṣẹ́ lò nínú àwọn báṣẹ́ lẹ́lòmíì kò tí ì níyàwó ó ń mánéjà ayé ẹ̀ ni kò níṣẹ́ kan tí ń ṣe gan pàṣẹ gan ikàn ń mánéjà ara ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ lè sọ fún pé àbọ̀dá kínní sàárì rẹ àti ìṣínú ẹ inshallah màá máa bá yín provide so wọn á dẹ̀ máa fi ránṣẹ́ sí òun náà dẹ̀ máa retí ẹ̀ yóò máa fi lífù kò ní ṣépè fún ọ ẹlẹ́mìí ń bẹ bẹ́ẹ̀ so kò ní ẹ̀yìn kan jọ ń wò ládùúgbò bẹ́ẹ̀ nípò òun náà ní kò ní nǹkan kan ẹlẹ́ẹ̀kẹfà wàlhámìl wàlmọ́rìdẹ̀ ẹ̀rí alhamil wàlmọ́rìdẹ̀ ẹni tó lóyún àtẹni tí ń tọmọ lọ́wọ́ tọ́ ọ̀rọ̀ position Sheikh Sọ́lé Fawzān rèé ó ní idhā khāfata 'alā nafsihimā aw 'alā baladihimā min darari siyām fa inna kullan minhumā tuftiru wa taqdī qadra al-ayyām allatī aftaratiha wọ́n ní àwọn méjèèjì ẹni tó lóyún àti ẹni tí ń tọmọ lọ́wọ́ ń tiẹ̀ tí ń bá ń páyà fẹ́mi ara rẹ̀ àbí tí lọ ń bẹ̀rù pé káyì jẹun má lọ́wọ́ àfẹ́ ti àlàáfíà ọmọ òun torí òun ń gbààwẹ̀ ẹ̀rí àwọn eléyìí ń kọ́ wọn ní kọ́ chínú kọ́ má gba àwẹ̀ ṣùgbọ́n kí wọ́n san ọjọ́ tí wọ́n míìsì tí wọ́n gbààwẹ̀ ń bẹ̀ kí wọ́n san padà lọ́dọ̀ Sheikh Sọ́lé Fawzān a sọ fún wa lánàá a ṣàlàyé àwọn condition àwọn èèyàn yìí fún wa pé mẹ́ta làwọn àfáà ẹ̀sìn pín sí lórí ẹ̀ àwọn kan mú un pé wọ́n á bọ́ aláàwẹ̀ tó jẹ́ mìskínù aláìní wọ́n á tún san padà ó ti yé so irú ẹ̀ ni Sheikh Sọ́lé Fawzān náà á kà àwọn náà máwọn àfáà táwọn náà mú mókì fún yẹn pẹ̀lú nǹkan tí a rí for now nínú tírà yìí tí wọ́n sọ ó ti yé ó ṣeé ṣe kí wọ́n ti sọ síbòmíì náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mo sì rí nínú tírà àwọn tí wọ́n kọ yìí léléyìí náà for now nípa pé kí ni o wọ́n ó bọ́ ẹni tí ń gbààwẹ̀ wọn ò ní gbààwẹ̀ wọn á túnu ṣùgbọ́n no wọ́n ní wọ́n á túnu wọn tiẹ̀ fi abọ́yàn sí o òun dà tuftiru wa taqdī qadra al-ayyām allatī aftaratiha wọn à ní gba àwẹ̀ ṣùgbọ́n wọ́n á san padà so ṣéèkì ò fi sí pé wọ́n á bọ́yàn so eléyìí náà ń lọ pẹ̀lú àwọn tá a ti list tẹ́ bá padà sí lecture àná irú àwọn àfáà táwọn náà lọ pẹ̀lú yẹn náà ń kọ́ so àwọn àyímọ̀ kíláàsì ẹlẹ́ẹ̀kejì àwọn lọ síbẹ̀ so àwọn Ìmáàmù Ṣáfi'í Ìmáàmù Málíkì Ìmáàmù Ahmad position àwọn náà nìyẹn so kò ní fún yàn kankan lóúnjẹ ṣùgbọ́n á san àwẹ̀ padà ṣùgbọ́n àwọn mọ́kìfù yìí ò ní ẹ̀rí bó tilẹ̀ hùn kí ó mọ̀ now wa in kāna iftāruhumā khawfan 'alā waladiha tó bá já sí pé nínú ọkọ̀ yìí wa in kāna iftāruhā khawfan 'alā waladiha tó mo ṣáà mọ̀ pé kò yẹ kó rí báwọn faqat أضافت مع القضاء إطعام مسكين عن كل يوم ẹbí ṣèkìṣe wá pín tí wọ́n ń bí ni pé tó bá já sí pé má gba àwẹ̀ tiẹ̀ tí òun ò gba àwẹ̀ tí fi ń páyà lórí ọmọ ẹ̀ ni pé ó lè affect ọmọ òun nìkan ẹ̀rí pẹ̀lú pé yóò san padà yẹn náà yóò ṣe kí ni o yóò bọ́ aláìní so wọ́n ti lọ pẹ̀lú mọ́ṣáàbù àwọn Ìmáàmù Málíkì Ṣáfi'í o so títa àwọn eléyìí tí wọ́n lọ títí Sauri Abu Zarri àti Abu Ubaida kódà Abu Hanifa náà so òun náà ọ̀rọ̀ tiẹ̀ náà nìyẹn náà tọ́ wa delil tọ́ ṣé kí wọ́n fẹ́ fún wa lẹ́rìí
ala iftar al-marid al-musmin al-khabir al-almi wal-hami wal-murdi. Àwọn àpapọ̀ papọ̀tọ̀ ẹ̀rí fún aláàárẹ̀ àti táàrẹ̀ tí ẹ tóbi àtàgbàlagbà arúgbó kùjẹ́kùjẹ́ àtẹni tó lóyún àtẹni tí ń tọ́mọ lọ́wọ́. Wọ́n ní ẹ̀rí fún gbogbo wọn pé wọ́n ó bọ́ ọ̀yàn wọ́n ó tún wá san padà. Òun náà ni wa 'ala alladhina yutiquna fidyatun ta'amu miskin. Ó wá dọ̀ranyàn lórí gbogbo àwọn tí wọ́n gba àwẹ̀ kí wọ́n ṣe kíni kí wọ́n bọ́ ọ̀yàn, kí wọ́n fún miskinu, kí wọ́n fún ní oúnjẹ. Ẹ rí i pé kíní yìí ò lọ pẹ̀lú hadisi eléyìí tí a ti mú wá fún wa ní àná nípa pé ń kọ́ hadisi mawquf Ibn Abbas tó mú hukumu marfu', ó ṣàlàyé ẹ̀ fún wa nípa pé lẹ́yìn náà ni ọ̀rọ̀ padà wá di pé kíni o, ìgbà tí àyà míì padà wá torí àyà yìí ń lọ pẹ̀lú àwọn tó já sí pé ńgbà náà àwẹ̀ Ramadan náà ń kọ́ kò ń ṣe ọ̀ranyàn fún everybody, ẹni tó bá fẹ́ ni, ó ti yé, ẹni tó bá fẹ́ ni. So ẹni tó bá wá gbà nínú ẹ̀ tó fẹ́ kóhun tó náà ò ní gbà gẹ́gẹ́ bí ìgbà náà ti ṣe rí, àwọn ni wọ́n bọ́ miskin. Abdullahi ibn Abbas ti wá gba ìgbà wá fún wa pé tọ̀, ṣùgbọ́n wọ́n ti padà wá pa kíní yìí rẹ́ pẹ̀lú àyà wa man shahida minkumu shahra falyusmu. Ẹnikẹ́ni tó bá fi lè gbìyàn ní fíjì oṣù Ramadan tó bá bá a láyé ẹ̀rí kó yá gba àwẹ̀ ni o. Òun ló sọ fún wa pé wasabata ó wá ṣẹ̀ṣẹ̀ wá rinlẹ̀ li sheikh al-kabir nípa pé àgbàlagbà ọkùnrin wal ajusu al-kabir àti àgbàlagbà arúgbó obìnrin idha kana la yatiqani sawma tí wọ́n bá ṣe kíni o, tí wọ́n bá lè gbàwẹ̀, àti olóyún àtẹni tí ń tọ́mọ lọ́wọ́ tí wọ́n bá ìsàkáfàtà táwọn sẹ́ẹ̀tì méjèèjì bá ń bẹ̀rù ẹ̀rí wàtí amẹ́ta kulla yawmin miskina, wọ́n kọ̀ máa bọ́yàn lásán ni. Torí pọ́rọ̀ tí Ibn Abbas ń sọ bọ̀ lókè ni pé àwọn tí wọ́n ní gba àwẹ̀ tí wọ́n máa bọ́yàn tí wọ́n dẹ̀ ní san padà mọ́, òun nìyẹn. Nígbà tó já sí pé ààwẹ̀ ń gbà náà ẹni tó bá fẹ́ kó gbà á ni, ẹni tó bá fẹ́ tí ò bá gbà á kọ̀ bọ́yàn ni, kò dẹ̀ ní san kankan padà mọ́. Ṣùgbọ́n létà àwọn ti wá pa nǹkan náà rẹ́ pa pé ẹni tó bá fi lè dìgbà náà o, ọ̀ranyàn ni kó gba àwẹ̀ o, ó ti yé. Ṣùgbọ́n wọ́n wá ṣèdẹ̀kùn fárúgbó ọkùnrin àtàrúgbó obìnrin àtẹni tí ń tọ́mọ lọ́wọ́ àtẹni tó lóyún sínú, àwọn akọ̀bọ̀yàn nìkan ni wọ́n ní gbà á. So position sàábé Abdullahi ibn Abbas rèé, position Abdullahi ibn Umar òun náà ni kódà position Imam Sheikh Albani òun náà ni, ó ti yé báyìí ní ìsìn báyìí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kìíní. Ọ̀rọ̀ yìí ń bẹ nínú Ibn Jarud náà, òun náà mú inú Ibn Jarud lẹ́ẹ̀ ti rí ọ̀rọ̀ yìí, bóyá kíní mú wá àti Sheikh Albani nínú al-Irwa wọn tí wọ́n kọ. So mo kí stand Sheikh Sọ́ọ́lì Fawzan ní ìbàyẹn kọ́ ní mú títí sàábé ni a máa mú. So Sheikh náà sọ pé yẹn kama fasara abizalik Ibn Abbas radiyallahu anhuma pé Ibn Abbas tú kíní nínú tafsir Ibn Abbas tá a fà wá fi sí ibà ìgbọ́n parí ẹ̀sìn bí kí wallahu a'lam. Tọ́ àwa continue láti bẹ̀. Ibi tafsir tá a fà wá parí ọ̀rọ̀ yìí sí, Ibn Abbas gan kò mú pé olóyún ẹni tí ń tọ́mọ arúgbó wọn ó dá àwẹ̀ padà. Ṣùgbọ́n Al-Qur'ani ń bẹ tó já sí kó sọ pé kọ́ arìnrìn àjò àtàláàárẹ̀ yóò dá àwẹ̀ padà, ṣùgbọ́n náà ń kọ́ ó ní ṣe pẹ̀lú irú àárẹ̀ wo. So ibẹ̀ náà ni a dúró sí inshallah ní èní. Ẹ̀rí ìta máa fi ń parí ẹ̀ ni pé ẹ jìnà sí bídíà. Ẹ má pa bídíà pọ̀ mọ́ àwẹ̀, ẹ má pa bídíà pọ̀ mọ́ Ramadan. Wàláhì àtèyí tẹ́ rò pé ó kéré nù bídíà tí wọ́n sọ fún yín gbà tí ò ní túmọ̀ yẹn, àtèyí tó lágbára ń bẹ tó fojú hàn tó mọ̀ yẹn náà, gbogbo méjèèjì orí ibú ni lálìkìyámà bí yẹn bá kú sínú ẹ̀. Méjèèjì orí burúkú ni o. Wàláhì kò sí bídíà kan tó jẹ́ bídíà rẹ̀. A gbọ́dọ̀ wá máa pe bídíà mọ́ mùsùlùmí ká ní mùsùlùmí oníbídíà lèèyàn. Ọ̀rọ̀ yẹn gan sẹ́yìn fún gan ọ̀rọ̀ burúkú ni tó wọ́ọ̀sì púpọ̀, ká ní mùsùlùmí oníbídíà. Tá a sì mọ̀ pé bídíà ń kọ́ dídú ṣẹ̀ríà ni. Tá bá ní kíní kan bídíà, ìdàkejì pé ó tako ṣẹ̀ríà, nǹkan tó tako ṣẹ̀ríà Allah, nǹkan tó condemn ṣẹ̀ríà Allah, nǹkan tó já sí pé tẹ̀ṣìrẹ́hùn ni.
mo ti rántí mo tẹ̀ tó rí fídíò eléyìí tí máa ń kọrin tí máa ń polówó oògùn alẹ́kó oògùn àsákàdé tí ò rí dáadáa yìí Jamiu mò ń wọ̀rọ̀ ẹ̀ lé ní pé ọmọ yìí rèé jẹ́ ń tú wò ó àbá tí máa ń kọrin ó máa rí ọ̀rọ̀ ẹ̀kan tí ń sọ pé ó ṣe fídíò yẹn ní bí January 21st ọdún yìí náà ni nígbà tí ń tú bídíà mufasiko àti mukafira ṣe bí wọ́n Jamiu mo fólúwa aṣọ ló ń sọ nínú mọ́tò tó ti ń ṣe wáàsí tó ń ṣó fóònù lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún kọ́ ìwọ̀n fóònù Samsung ló ń sọ pé àwọn àáfàá pín bídíà ìwọ náà fẹnu ara ẹ sọ pé àwọn àáfàá pín bídíà bẹ́ẹ̀ máa tẹ̀ máa play fídíò yẹn gan yóò máa ṣe rọ́dù lórí ọ̀rọ̀ ẹlẹ́yẹ kẹ̀ǹkan láàpọ̀ náà wá ń ta fẹ́ràn pọ̀ ni ẹ̀rí ó ní lọ́dọ̀ àwọn ọmọ yìí èmi ní sọ pé bídíà lọ́dọ̀ tí wọ́n tẹ̀sírí òun ni gbogbo bídíà lọ́dọ̀ títí wọn ó ní tẹ̀sírí òun ni bídíà lọ́dọ̀ títí wa nígbà tó bá ṣe bídíà báyìí ó ti ṣòfin sínú ẹ̀sìn ni tó ìmọ̀ rẹ ló kéré o èmi ti ní kó gba fọ́ọ̀mù kó ẹ̀rọ olùsílẹ̀ kí ó ń dàbí bẹ́ẹ̀ ní gbìyànjú kan wà láì ń bu ọmọ fi aláàbúra òótọ́ ni mò ń sọ fún ìwọ gẹ́gẹ́ mọ̀ bí tó o mọ̀ ìwọ náà mọ̀ bí tó o mọ̀ Ìmáàmù Ṣáátìbí gbogbo Ìmáàmù Ṣáátìbí mẹ́ta ti jìnnà jù fún òwò yìí gbogbo àfáà ayé ló mọ̀ pé bídíà ń kọ́ tẹ̀sírí àwọn ni lọ́wọ́ nù tíra àlèbídíàtu asaruha sayyi fil umma ti Sheikh Salimu Ilali pẹ̀lú gbogbo ẹjẹ́ tí gbogbo wọn rò nípa Sheikh Salimu Ilali ẹ lọ́wọ́ ń bẹ̀ bídíà tẹ̀sírí àwọn ni lọ́dọ̀ ẹ̀ Ìmáàmù Ṣáátìbí ó ní kullu bídíà ó ní bídíà wà in qallat kò bá kéré ìyà tẹ̀sírí àwọn ìlà ó sọ̀rọ̀ yẹn bákan ní tíra yẹn ó ní tẹ̀sírí àwọn ni èṣù òfin tuntun sínú ẹ̀sìn kíyàn ṣe òfin míì sínú ẹ̀sìn ni bídíà alal itlaq so kò wá sí tẹ̀sírí àwọn nǹkan tí ń kéré kò sí tẹ̀sírí àwọn nǹkan tí máa ń tóbi o ká ní kíyàn ṣe òfin míì lẹ́yìn Allah sínú ẹ̀sìn Allah nípa ẹ̀tẹ́lẹ̀ yìí sì kéré wàláì tẹ̀sírí àwọn istidraju ala Allah ni nígbà tí yẹn ti gbéra ẹ̀ kalẹ̀ bẹni tí ń ṣe òfin ẹ̀sìn ni gbogbo àwọn àyímọ̀ ní máa ń sọ mo fọ́lúwa aṣọ́bó ló ti kéwò títí ẹ tọ́rọ̀ tí ò bá tààfà kankan fún gbèsè ayé ìwọ ló máa ní kíní kan gún lánàá níjọ́ kejì kò sì ní gún mọ́ nínú fídíò yìí o mo fọ́lúwa aṣọ́ ń sọ ń bẹ̀ àwọn àáfàá pín bídíà àti mùkáfírọ́ àti mùfásíkọ̀ èyí tí ń gbéyàn jáde kó nú ẹ̀sìn àtẹ̀yìn tí kì í gbéyàn kó nú ẹ̀sìn tọ́ eléyìí náà tó nípa pé ìwọ gan fún ara rẹ o sọ pé ànábì pín bídíà ó láwọn àáfàá pín bídíà ni àwọn àáfàá yẹn wá jẹ́ni tí já sí pé tọ́ báwọn àáfàá náà sọ fún wa pé báwọn bá sọ nǹkan tí ò bá lẹ́rìí àbí tó bá tako ṣẹ̀ríà pé ká gbé jùlẹ̀ ẹ̀yin wá ń lo ọ̀rọ̀ àwọn àáfàá ẹ̀yin náà ti gbà pọ́rọ̀ àwọn àáfàá ni ó tọ́ ṣé bí wọ́n sọ pé àwọn àáfàá pín bídíà sí mùfásíkọ̀ àti mùkáfírọ̀ èyí tí bàbá tó ṣí ẹ fídíò ẹ̀ tó wá kọ ìyàtọ̀ láàárín àwọn ìjọ jàbàtíyà àti àwọn mùsùlùmí tó wá kọ síbẹ̀ tí bàbá yẹn ń sọ ọ̀rọ̀ bídíà nígbà tí wọ́n béèrè lọ́wọ́ bàbá Sharafa Gbádébọ̀ Rájí àbí kí wọ́n ń gbé bàbá Gbádébọ̀ Rájí yẹn morúkọ bàbá yẹn pẹ̀lú dáadáa Sharaf Gbádébọ̀ Rájí bàbá yẹn nígbà tí wọ́n béèrè lọ́wọ́ bàbá pé tọ̀ ẹni tí ò bá ṣe súnnà ṣé kì í ṣe mùsùlùmí ni ó ní mùsùlùmí ni oníbídíà ní irú ẹni bẹ́ẹ̀ tí bídíà ò bá yìí tí ì gbé jáde ẹ dákun bídíà tí ò bá yìí tí ì gbé èèyàn jáde kúrò nínú ẹ̀sìn nìyẹn di kèfèrí nù ẹ̀yìn tí òun yẹn èèyàn ò kí ń ṣe kèfèrí nù tọ́ bídíà tí ò kí ń gbé èèyàn jáde nínú ẹ̀sìn yẹn níbo la fẹ́ kì í bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ànábì tó ní gbogbo bídíà ní àánú tí ó gbé èèyàn wọná tẹ́ ẹ bá wá sọ pé tọ̀ bídíà kan wá ń bẹ tí ò gbé èèyàn kúrò nínú ẹ̀sìn o kí ló wá dé tá ànábì wá ń lo kúlù fún gbogbo bídíà tí ṣe ìsọ́lé òsèmí náà sì ń sọ fún wa nínú tírà àwọn tí mò ń kó tì láti jọjọ́ ìtẹ́yẹ̀ lọ yẹ̀ wò nígbà ẹni tó lo kẹ́límọ̀ kúlù fún bídíà mọ̀ tó mọ̀ nǹkan tí máa ń tọ́ka kúlù wọ́n tún wá ṣe bàyánù kúlù lọ́tọ̀ nígbà gbogbo ohun tá a bá lo kúlù fún ó máa ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan tó kó sínú tọ́ bídíà tí kì wá gbéyàn jáde yẹn ǹjẹ́ sẹ́yìn wá tó bẹ̀kẹ́ wá ní bídíà kan ń bẹ tátà mẹ̀ṣíyà ni ẹ wá sọ tátà mẹ̀ṣíyà di méjì máṣíyà ń bẹ àwọn ẹ̀ṣẹ̀ tátà mẹ̀ṣíyà bídíà náà wá ń bẹ tóun náà wá jẹ́ tátà mẹ̀ṣíyà tóun náà di ẹ̀ṣẹ̀ subhanallah tẹ̀síríhùn kan ń bẹ tó já sí pé ẹ̀ṣẹ̀ lòun tẹ́ ń sọ fún wa nìyẹn ẹ̀yin náà rí pọ́rọ̀ yẹn ò lọ ó dáa ànábì tó ní
inna Allah hajaba tawba an kulli sahibi bid'ah. Allah ti block gbogbo ọ̀nà tí oníbídíà lè fi repent. Gbogbo ọ̀nà tawba oníbídíà Allah block ẹ̀ kò ní gbà títí ìgbà tó fi bídíà ẹlẹ̀. Oníbídíà ó rí ẹ̀ fún oníbídíà kó túbá pé òun túbá bí àdúrà tó ń ṣe yìí, torí pé òun ní bídíà máa ń believe pé ohun tóun náà ń ṣe ara ẹ̀sìn ló wà. Tó bá fi lè wá túbá tí ìdáyà bá lé ibá tó wá túbá ẹ̀rí, nígbà náà ni Allah ṣẹ̀ṣẹ̀ wá máa gba ìtúbà ẹ̀. Ẹ dákun, oníbídíà mùfásíkọ̀ wo wá dà nínú àdíìsì inna Allaha hajaba tawba an kulli sahibi bid'ah hatta yada'a bid'atahu. Báwo la ṣe fẹ́ mú mùfásíkọ̀ jáde ńbẹ̀? Pẹ̀lú àwọn àdíìsì àbàtà ń gbé wọn àwọn tí wọ́n ti bọ́sẹ̀ kó nínú Islam, àwọn tí wọ́n ti dá nǹkan míì sínú ẹ̀sìn. Níbo ni mùfásíkọ̀ wà ńbẹ̀? Tẹ́ ẹ tún wá gbé mọ́kòró wà dé. Ṣé bí wọ́n mọ fólú aṣọ yìí náà ó ṣe make kọ́mẹ́ǹtì lórí mọ̀kòró wà tí wọ́n náà bá gbà páwọn àáfàá ni wọ́n pín sí méjì, wọ́n á sọ ẹni tó pín mọ̀kòró wà ká gbọ́. Ìyẹn ni wọ́n ń pè pé yẹn ń sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀, kì í ṣe ìyẹn kan rojọ́ ìwà àti ajẹ́nẹ́sì ẹ̀yin náà méjèèjì wá ń ṣe bí Kámílò àti Kọ̀ǹpó, ẹ wá ń ṣe bí Sọ̀nú Ṣéwù àtọmọ kéwú ẹ̀ tí wọ́n ń ṣe tíátà tán láwọn ń ṣe wáàsí. So bí ìyẹn ṣe máa ń sọ̀rọ̀ mímọ́ nìyẹn. Ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ẹ bá ń gbọ́ mi, ẹ má ṣe bídíà nínú ẹ̀sìn o. Ẹ jìnnà sí bídíà pẹ̀lú Ramadan. Wàláhì gbogbo bídíà tó bá ń ṣe lọ́wọ́ báyìí lọ́wọ́ gbé jùlẹ̀ káàwẹ̀ tó dé, má wàá ṣe mọ́ láéláé, torí kì í jẹ́ kí ìbádà èèyàn já sí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah. A máa ṣàlàyé àwọn bídíà yẹn, a máa mú wálẹ̀ kankan tí a bá ń ṣàlàyé lọ síwájú. Ẹ jẹ́ ká dún báyìí náà. Subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jìnnà sí bídíà o, ẹ jìnnà sí bídíà. Assalamu alaikum.